Aláròyé máa wí o. Babangida bara jẹ́ lórí ikú Buhari. Olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ lásìkò ìjọba ológun Ibrahim Badamasi Babangida ti sọ̀rọ̀ lórí ikú ọ̀rẹ́ rẹ̀ àti alábàájọṣiṣẹ́pọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tóun náà jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari tó fàyè sílẹ̀ nílùú London lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù keje ọdún yìí. Nínú iṣẹ́ tí Babangida rán ní ìrántí olóògbé ló ti rántí ìgbà àkọ́kọ́ tó pàdé Buhari nílùú Kaduna ìyẹn lọ́dún 1962 lásìkò táwọn méjèèjì wọ iṣẹ́ ológun. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run kọ pé kí àwọn wà nípò adarí lásìkò ọ̀tọ̀ọ̀tọ̀ àti láwọn àsìkò àti ààyè tó le. Buhari kò fìgbà kan yí ìgbàgbọ́ rẹ̀ padà lórí ìwà ọmọlúàbí àti ṣíṣe déédéé nípò. Yàtọ̀ sí ti inú iṣẹ́ ogun àti báwọn ènìyàn ṣe mọ̀ ọ́ láàrin ìlú, mo mọ̀ ọ́ bí èèyàn tó súnmọ́ Ọlọ́run, ẹni tó fi gbogbo ọkàn rẹ̀ mọ ìgbàgbọ́, tó sì máa ń fi ọ̀wọ̀ àti àpọ́nlé ṣe ohun gbogbo bí ẹni tó gbàgbọ́ nínú iṣẹ́ Ọlọ́run. Pẹ̀lú ọkàn wíwo ni mo fi gbọ́ ìròyìn ikú ọ̀rẹ́ mi yìí, ọmọ ìyá mi, ẹni tí a jọ kẹ́kọ̀ọ́ pọ̀ àti ológun bíi tèmi nínú iṣẹ́ ìlú, Ààrẹ Muhammadu Buhari. Lọ́dún 1962 ni a kọ́kọ́ pàdé nígbà táwa méjèèjì darapọ̀ mọ́ ilé ìwé tí wọ́n ti ń kọ́ṣẹ́ ogun jíjà ní Kaduna. Láti àsìkò ìgbà yẹn, Muhammadu Buhari dáyàtọ̀ gédégbé, èèyàn jẹ́jẹ́ tí kìí pariwo, tó ní òfin tó ń tẹ̀lé pẹ̀lú ìwà ọmọlúàbí tí ó sì fi gbogbo ọkàn ní ìfẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà ni. Ní gbogbo àwọn ọdún yẹn, a jọ fojú wí oríṣiríṣi àdójúkọ ni, àwọn àlárere àti ìjákulẹ̀, ìṣẹ́gun àti àkókò ìrònú jinlẹ̀. Ẹ̀kọ́ṣẹ́ ogun jíjà nìkan kọ́ ló mú àárín wa dúró gbọ̀ngbọ̀n, ṣùgbọ́n ẹ̀mí ìfọkànsìn tí a ní fún sísí orílẹ̀-èdè wa àti ìfẹ́ tí a ní sí i. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, Buhari kò yẹsẹ̀ lórí òótọ́ inú àti nídìí iṣẹ́ ìjọba, gbogbo ọkàn ló fi ń sin Nàìjíríà. Kódà nígbà tó kó òun nìkan tàbí àwọn ènìyàn ń ṣì í gbọ́, a lè má jọ ní àǹfààní àti fẹnukò lórí gbogbo nǹkan gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá méjì kì í ṣe panupọ̀ lórí nǹkan ní gbogbo ìgbà, ṣùgbọ́n mi ò fìgbà kan ṣe iyèméjì lórí òótọ́ inú rẹ̀ tàbí ìfẹ́ rẹ̀ sí orílẹ̀-èdè yìí. Babangida ní ikú Buhari kì í kọ́ ṣe àdánù olórí orílẹ̀-èdè yìí nígbà kan, àmọ́ tí ààrẹ alágbádá tó jẹ́ fún sáà ètò ìjọba méjì. Àdánù àmì kan ni èèyàn tí ìgbésí ayé rẹ̀ dúró fún ìyípadà Nàìjíríà láti ayé ìgbàanì sí àsìkò ìgbàlódé yìí ni. Ọkùnrin tó jẹ́ wípé kódà lẹ́yìn tó fẹ̀yìntì, ó túbọ̀ jẹ́ àwòkọ́ṣe rere fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti àpẹẹrẹ ìwà rere lójú gbogbo ayé ni. Tí ìyàwó rẹ̀ àtàtà, Aisha, àwọn ọmọ rẹ̀, ọmọ àti orílẹ̀-èdè tó nífẹ̀ẹ́ sí tí ó ti ṣiṣẹ́ sìn, mò ń kí yín kú ìdárò, kí Ọlọ́run Allah nínú àánú rẹ̀ forí gbogbo àìṣedéédé rẹ̀ jìn, kí ó gba gbogbo iṣẹ́ rere rẹ̀, kí ó sì gbà á sí àlùjọ́nà onídẹ̀ra. Mo gbàdúrà pé kí iṣẹ́ rere tó ṣe sílẹ̀ má bàjẹ́. Báyìí ni Babangida tó ṣáájú àwọn tó dìtẹ̀ gbàjọba Buhari lọ́dún 1985 ṣe ìdárò lẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ tó papòdà.